ètò ọjà nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nǹkan tó ń ṣẹlẹ̀ náà ló yìí ń ṣẹlẹ̀ ẹ worú àtàǹsìn kọ́ máa tata ní 150,000 àgbọ̀rí ọ̀rọ̀ epo yìí náà ni tí gbogbo ẹ̀ bá ti tí epo yẹn bá ti wálẹ̀ gbogbo àwago nínú ọjà máa gbádùn àtàjà gọ́sẹ̀ owó gan ó máa yára láti fi jẹun fáwọn ọmọ èyí skul fáwọn ọmọ iléèwé gíga ó wà ń bẹ̀ akẹ́ odidi ọmọ kan kó máa san bíi 200 plus ẹ mọ̀ pé eléyìí ó ti pọ̀ jù so kọ́ bá wa dín owó epo yẹn wálẹ̀ tí epo bá ti wálẹ̀ àwa tọ́jà gan máa gbádùn ọmọ nàìjíríà gan máa gbádùn so kò ní sí pírọ́blẹ̀mù fún wa so nǹkan tá fẹ́ sọ nìyẹn ẹ wo bí gbogbo ọjà ṣe rí ẹ̀yin náà ẹ wo bí gbogbo ọjà ṣe rí tí ó jẹ́ pé kò sẹ́rò tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí inú wọn máa dùn ní èèyàn á jẹun lásìkò á gbádùn lásìkò kò sí yẹn ẹ wo bí gbogbo ọjà ṣe rí ẹ bó ṣe lọ ẹ bó ṣe mọ́ lọ kẹ́yìn náà kẹ́ bá wa wò kẹ́ bá wa ṣàtúnṣe sí ọlọ́run náà kẹ́ á fún yín ṣe o á fún yín ṣe ẹjọ́ torí ọ̀dọ̀ ẹ bá wa bá Tinubu ẹ bá wa sọ fún Tinubu kó bá wa ṣàtúnṣe sí o torí pé ó jágbàlagbà wípé ó máa ṣe é ṣe fún òun la ṣe gbé sórí oyè o a mọ̀ pé eléyìí ó máa fún wa lọ́rùn ni ẹ bá wa ṣàtúnṣe sí ẹ bá wa ṣàtúnṣe. In fact ó lágbára gan in fact ọ̀dọ́ ọlọ́jà ní side ibì kan nínú òṣìṣẹ́ náà ni mi but àti ra oúnjẹ gan ó lágbára fún yàn láti rà ẹ wo oúnjẹ 300 ibo lèèyàn fẹ́ jẹ sí mo fẹ́ ra ata ní ọjà gan tẹ́ bá rí nǹkan tán lé ní 200 mo wá sí nínú àwọn tí mo fẹ́ ṣe mo láti ra tin tomato láti fi gbé upon that gan kò show bọ̀ kọ́ bá wa bẹ ọtí ọ̀gá ti bàbá Tinubu fún ọjọ́yà yìí ti pọ̀ èèyàn tó ń jẹun lẹ́mẹ̀ẹ́ta kò lè róúnjẹ mẹ́ta gan jẹ bágídí lèèyàn fi ń jẹ gbogbo nǹkan ló wọ́n tó bá ní kán sọ̀rọ̀ pa sálárì gan tó bá gbé sálárì náà dé ó máa fẹ́ ti onílé ó máa fẹ́ ti ọlọ́jà kò síbi tí ó wà fẹ́ ti kó jọ kọ́ bá wa gbé everything wálẹ̀ ó ti pọ̀ jù níra yẹn ti pọ̀ jù ọmọ inú oyún gan kékeré rebi jẹ èèyàn tó lóyún gan ó sì ń struggle pé láti jẹun wọn ò rí bọ́ọ̀nà ibẹ̀ ṣe kóòpù ìyá yẹn ti pọ̀ jù kí wọ́n jọ bàbá wa Tinubu ẹjọ́ bá wa rẹ gbogbo nǹkan yìí kó wá sí nọ́mbà padà owó mọ́tò gan èèyàn ò lè lọ́lé èèyàn tó ṣiṣẹ́ náà jíjì tó ń wá sèkó láti struggle èèlò náà gbà ní sálárì èèyàn fẹ́ wọ mọ́tò lọ sí ilé kí wọ́n jọ kán bá wa dá everything padà sí nọ́mbà bó ṣe wà. ó dà ń taari sípẹ̀ ó pọ̀ jù o torí wípé àwa ọlọ́jà lọ́kọ́ kan jù torí pé tá a bá dọ́jà ta lára jà kan lénìí ọ̀tọ̀ ni tá a máa bá a lọ́la àtàròdò ńjọ́ tèmi ti ń ta ata tí n bá sọ yé ní èjì ẹ̀ta á ti lé ní 50 ọdún kì í ṣe pé tọ̀rọ̀ tẹnu torí àwọn ọmọ tí mo bí ń gbà yẹn wọ́n ti wá fẹ́yàwó wọ́n ti lọ ṣe kínní kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé tòmátì apẹ̀rẹ̀ tòmátì ń sìn 120,000 ni là ń ra apẹ̀rẹ̀ tòmátì èmi ò dé rárú ẹ̀ níjọ́ tí mo ti ń ta ta lájọ́ ta nígbà tá à ń tèlò tá a wà lélẹ́èlò gidi tá a wà lẹ́gbẹ̀ẹ́ títì àrà apẹ̀rẹ̀ tòmátì ju 5,000 to 10,000 lọ àmọ́ ní ìsìn ń tà ń ra ti ga jẹ̀mí wa lọ ọlọ́run ọba kó pín wa lérè ní ọ̀rọ̀ nàìjíríà yìí ọlọ́mọdé oṣù wa gbogbo ìgbà tí ó bá máa dá sí kí àwọn ìjọba wa kàn mọ nǹkan tán máa ṣe sọ̀rọ̀ gbogbo ẹ̀ torí àmọ̀ wípé tí àwọn àgbẹ̀ bá dóko wọ́n ní wọ́n ń pa wọ́n ródò ṣéèkàn ródò àpò sólò kékeré báyìí 100,000 èyí tó tún bá pọ̀ wọlé 250 kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ata ó ti sú wa Ọlọ́run èlò lèmi ń tà ó dẹ̀ ti sú wa ọ̀rọ̀ èlò ti sú wa torí nǹkan lélẹ́lẹ́ yìí ó ti ga jù kò dẹ̀ dùn mọ́ wa nú táwọn èèyàn bá dọ́jà tí wọ́n fẹ́ rajà tá a bá ń sọ pé iye báyìí là ń tà wọ́n máa ń bínú ń tà àdẹ̀rà lálé kò ń ṣẹjọ́ wa Olúwa kọ́ wa mọ́ sí àwọn ìjọba wa wọ́n dákun wọ́n ṣàánú wa o àwa ọlọ́jà lórí ń ta jù o torí owó mọ́tò lọ́tọ̀ náà ó ti tó ń tà fi ń gbé mọ́ ẹrù tẹ́lẹ̀ ni ó ti yàtọ̀ sí ó ti ń lọ bíi lọ́ngéèjì 2 mẹ́ta. iṣẹ́ lójú táwọn òṣìṣẹ́ òótọ́ ni owó yìí ò tó nǹkan kan owó tó ń fún wọn ò tó nǹkan kan wọn ò lè fọmọ lóúnjẹ wọn ò lè ṣe nǹkan bàbá gan kò rí nǹkan kan ṣe ń lé mọ́ ìyá gan ó ti sú wa kò sí nǹkan kan jọ àwọn òṣìṣẹ́ yìí wọ́n in fact kan jọ kan ṣàánú àwọn òṣìṣẹ́ yìí ó ti pọ̀ jù kò sí iye tán fún wọn tó wọn ná gbogbo nǹkan tí wọ́n jù kàn jọ àwọn òṣìṣẹ́ kan bá wa ṣàánú wọn kàn ràn wọ́n lọ́wọ́ owó tán fún wọn yìí ti kéré jù nǹkan tá a fẹ́ ra ń sìn tẹ́ bá máa ṣe bẹ́ẹ̀ sì tẹ́ bá ní 10,000 torí ẹ jẹ ẹyọ kan báyìí 4,000 ni tẹ́ bá ní ọmọ tó fẹ́ jẹ pẹ̀lú bàbá àtìyá ẹja kan 4,000 ni o bó láyé fẹ́ ṣe a máa ra ta a máa ra gbogbo ẹ̀
kò sí nǹkan tó easy báyìí o kàn jọ ẹran àti ẹ̀ lè jẹran mọ́ ẹja tá a tún ní ká jẹ ẹja náà tún wọ́n pọ̀nmọ́ náà tá a tún fẹ́ ní ká mú gbogbo ẹ̀ báyìí ó jẹ́ nǹkan tó sú wa o kàn jọ o òṣìṣẹ́ yìí ó ṣe kókó o ó ṣe kókó sálárì yìí kò tó nǹkan kan o kò tó nǹkan kan o wọn rí fi ṣe nǹkan kan o wọ́n á sanwó skul wọ́n á sanwó ilé wọ́n á sanwó gbogbo ẹ̀ sálárì yẹn kò ràn nǹkan kan o kò ràn nǹkan kan kan jọ kó bá wá solution fún wọn o. It's not a joking matter. It's very, very serious. We are going through a lot of things. Very, very serious. Fuel scarcity, increase cost of things in Nigeria is too much. It's too much for the nation, for the Nigerians. We are begging our president, Mr. Awon Tinubu, to help Nigerians. We are suffering. Everything is cost. Gari is cost. Yam is cost. Rice is cost. Transportation, no light, no petrol, no everything. What are we going to do? We are begging him to help us. Reduce the price of things. Please, we are begging him to help us. Nigerians are suffering. We are suffering. Yes.